Iyapeju ọlọ́gbọ́n jù ọgbọ́n ìwọ lọ́gbọ́n jù ọgbọ́n àgbọ̀ngbọ̀n jù ọgbọ́n a máa mọ̀ ọlọ́gbọ́n gọ̀ ó ti lọ́gbọ́n jù Iyapeju ó ti gbọ́n jù ọgbọ́n. Iyapeju. nǹkan ni pé ọ̀kan lọ́gbọ́n àbí ọmọ ọlọ́gbọ́n jù ẹni pé wà ló gbọ́ ẹni tó bá gbọ́ òní kásẹ̀ sọ ní ibi tó kásẹ̀ sí òun ní làákàyè mo ti wọ ọmọ mo ibi tó ti rí tọ́nà wà yìí sí wèrè tó fẹ́ sórí bọ́lá ti rí jàlábíà aṣọ kan mọ́ mọ́ ẹ tẹ́lẹ̀ báwo lè ṣe ṣe. alájà àmọ̀kẹ́ wọn ló pin. àmọ̀kẹ́ ìwé ni. alájà àmọ̀kẹ́ ló hà tó lọ Mẹ́kà. àmọ̀kẹ́. àmọ̀kẹ́ lélùbọ́. àmọ̀kẹ́ lélùbọ́. ọmọ kó lọ Mẹ́kà. lọ́nà lọ Mẹ́kà. ó lọ Mẹ́kà. orí ibu ṣe gbogbo yín ó ti parọ́ tó yìí jẹ wọ́n mọ́tàlásí tó wà ní géètì yẹn ló ti tà wá. bí oṣù kan mọ ní òfin gbélé. ìjọba yìí sáyìí ló ń sunú mọ́sálásí wọ́n pẹ́ mọ̀ ń ṣeré ni. ìsìn ní wọ́sọ ìmọ̀. ó ní wọ̀ mọ́. bẹ́ẹ̀ni. ó ní wọ́sọ ìmọ̀. àgbákò lálàsẹ́ ìgbà tí ẹ̀gbà pa kíní tó wọ̀ jàlábíà tó wọ̀ ti jàlábíà kágbà ká mú wẹ̀yẹ ìkọ̀ tó nínú eléyìí tó fi ṣe kejì ara ìdọ́jọ́ mọ̀ wọ̀ bẹ́ẹ̀ adáadó sí. ṣùgbọ́n Iyapeju ọ̀fẹ́ràn kan ọmọ yọ̀rọ̀ sí mi lára ẹ̀ láìkẹ́ ọ. ìyọ̀rọ̀ sí ọlá kí lè rè mí bí n bá yọ̀rọ̀ sí ọlá èébú ló kún lára rẹ̀. èébú kún lára tèmi. ó ní wọn náà fi gèlè sọmbrẹ́là hàn. ìyìn ní fi gèlè sọmbrẹ́là ìjọba tèmi jẹ́ nígbà tó ń wẹ̀ jọ tọ́. èmi ń wa tọ́. òjò sọ́kọ́ ní ìrọ̀ yìí. ìwọ ò mọ̀ pé àlùbáríkà ni ìtọ́ ti ń dà lẹ́nu tèmi ajé níwọ̀sọ̀ rẹ tó mọ̀. irọ́ bá tiẹ̀ jẹ́ ajé orí ibú wo látọjọ́ tó ti kúrò nínú sọ yìí tó ti lọ́hùn àwọn èèyàn tó ń wọ bí wọn ra kankan wọ́n ti wọlé ló ń jáde. wọn lówó ni. wọn lówó tó ìwọ tó lówó kí ló fi dè mọ́lẹ̀ o. èmi ẹ fowó lásán ni mo fowó de nǹkan mọ́lẹ̀ láńlọ́ọ̀dù ń bọ̀ ṣé wò mí. òótọ́ ni láńlọ́ọ̀dù rí ẹ. bẹ́ẹ̀ ni o. ó fowó de nǹkan mọ́lẹ̀ ó kọ́lé olójúlé kan láì ní tọ́ílẹ̀tì àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n Iyapeju ọmọ fi mú filẹ̀ fà. mi ní fi mú filẹ̀. ọmọ fi mú filẹ̀ o. kí ló fẹ́ gan-an kó sọ fún mi àbí kí mo lọ ni. máa lọ entrance náà ní exit lálàsẹ́ máa lọ tó bá fẹ́ máa lọ. ó dá yẹn lọ́mọ kí ló fẹ́. ọ lọ́mọ orí rẹ sẹ́ pé ni bísínẹ́sì lèmi mú wá fún ọ o bó o bá máa ṣe. torójú ní rojú sànú olùsí ara rẹ náà àìmọye èèyàn ló ti sórí ire látara mi torí bọ́lá ń ṣe dá mi nu àmọ́ mo rò pé béèyàn bá sànú rẹ sí iná wọ́n mọ̀ léyìn ṣe yàn burúkú ni bísínẹ́sì ń sì rè ó parara ń bẹ̀ ẹ wo bá rówó lé o lè lọ kọ́lé lẹ́kí ó parara ń bẹ̀ ó máa pọ̀ tó 2,220 ní dọ́là. o lè ṣe mí fúnra mi rí dọ́là rí náírà o sì ní ìgbàlẹ̀ kan o gbà rárá ń sìn ó gbà tó ẹ̀ẹ̀mẹ́ta. ó ṣe. irú bísínẹ́sì àdáadáa wo nu. ẹ máa kórí ibú rẹ lọ lérí ibú o sáfẹ́ kú sínú ìṣẹ́ máa wo jàlábíà tó ti yálẹ́ bí àkì. mójú kò ní ara jàlámí àjàre kó jẹ́ ká sọ nǹkan gidi ó dá yín sí bó ló ṣe wá. ọ̀dà sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí sẹ́nu ẹ bọ́. mo lè gbéya yẹn. ẹ lọ gbéya rẹ lé olórí ibú àní à ń bẹ̀ sọ̀rọ̀ bísíǹnẹ̀sì ọ̀rọ̀ ò lè gbéya yẹn ó la yí èsè rí báyìí gan-an. wọ́n ohun tí mo mú wá fún ọ tọrọ ọjà haúsá ni ó sì jọ haúsá àmọ́ àti ẹ̀mọ́ àmọ́ bí tán bí ẹ sí náà alágbàákò àsìmọ̀ kó àwọn haúsá náà máa ń lágbàákò oríṣiríṣi káyà máa ta lọ. ohun tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí bọ́lọ́n ti dá mi ọlọ́run dá mi lónìí very soft body mo ní ọlọ́run ló ní kí n rí bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ philanthropist ni mi so bí mo ṣe wà yìí bí bàbá kìíní bàbá péjú bó bá ṣẹ́jú mọ́ mi báyìí ojú ẹ̀ ti báwo tó bá ṣẹ́ mọ́ mi báyìí gbogbo abẹ́ mi ò tutù tó ti tutù everywhere yóò ti bàjẹ́ tí gbogbo rẹ̀ ti wà fluffy tó ti máa wà creamy láì ṣe kéèkì. ẹ bọ́lọ̀ ṣe dá mi nù orí ẹ̀ burú ni ó máa bẹ̀rẹ̀ wojú abẹ́ ìyá yín ni. mo fẹ́ mú ojú ajé kò ní sọ ni. wọ́n mú ojú ajé kò ní sọ olórí ibú mú ojú ajé kò ní sọ ìyá rẹ̀. èmi wọ̀ lọ lábẹ́rẹ́ wà fluffy. mo wá ní òmojú wo olùsíṣẹ́ kírìmù tó wà ní kírìmù tiẹ̀ ni. kí ló fẹ́. mo fẹ́ jẹ́ o bá mi wá kíní tó ṣe dáadáa ni nítorí èmi ń sìn bàbá yín tó bá máa kàn mí kó tó ṣe dúpẹ́ ó ti ṣe tú ẹ. iṣẹ́ ayé ni. èmi náà sọ pé ṣé ayé ni dáadáa ìṣe indomie ni yìí núdùsì gan ó lò 3 minutes ó fàṣì ju núdùsì lọ. ó sì rò pé
kì í ṣe ìwọ ni ayé ṣe àbóhùn. àwọn aráalé yín ni kò gbọdọ̀ kọjá àwọn aráalé yín torórí rẹ̀ burú dànù lálàsẹ́. kí ló fẹ́ Ìyápéjú. wo sẹ́nu rẹ̀ bó. mo ti sọ fún ọ pé mo lè gbé ìyá yẹn. ó gbé ìyá aláya rẹ̀ ìyá alára yẹn lóògbé tó sàn mọ́lẹ̀ ó lọ sí mo fẹ́ kí o bá ń wá káyà máa ta tó ṣe dáadáa tó jẹ́ pé tí bàbá Iyapeju bá mú mi báyìí yóò gbọ́ mi nígbòkúgbò yóò gbọ́ mi nígbòkúgbò tó jẹ́ pé gbogbo mi tó wà trọ́fì tó jẹ́ pé tútù làgbọ́rọ̀ ni mo fẹ́ jẹ́ kó máa gbóná kí gbogbo mi máa gbóná tó jẹ́ pé ìmọ̀ fàtẹ́gùn báyìí ìmọ̀ fẹ́ báyìí. ní sùúrù má gbọ̀n kìíní dalẹ̀ jàre ní sùúrù ìwọ náà lọ́bẹ̀ abẹ́rẹ́ wà fluffy ọ̀tún ṣe lọ́wọ́ kí tátẹ́gùn bá fẹ́ sí yóò mọ̀ dá mi ní sùúrù. ṣùgbọ́n ìbá sì ní fi ọ ṣùgbọ́n ilé ti kún ṣé wo fẹ́ mi kí n mọ gbá ìwé kí n lè mọ gbá ọmọ lé kí n mọ gbá tí ó mọ kàn ọ́ lọ́fun gidi ni. ilé ṣe wèrè ò sì lè ṣe mí kò yọ olórí ibú bó ti rí iná kí n jẹ́ òṣè mí ó mọ̀ pé lórí ibú ni ó mọ̀rọ̀ kan gún ọ̀rẹ́ kí n sọ gbogbo nǹkan tó sì wà lára rẹ̀ ló wà sensitive bí n bá sẹ́lẹ̀jà sínú bọ̀rẹ́ sí ó di bábí kí wọ́n sọ fún ni. ṣé mi wèrè. ó jẹ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ olórí ibú náà ló wá wé ẹkùn gbogbo ẹ̀ ló ti bú yìí ó lọ sí má tún gbọ́sẹ̀ o má gbọ́sẹ̀ orí ibú orí ibú tó gbọ̀n sílẹ̀ lọ́jọ́ sí àìtí kòkúrò mi à ń bẹ lọ́run ni o ṣé ò ní lẹ́rọ ọkàn tó lè sẹ́ni kò sí mọ́ lọ entrance náà ní exit mọ́ lọ ìmọ̀ lọ dídò.